Odùduwà kí ló ṣẹlẹ̀ torúkọ wá dìyàn wọn láwùsá o ló pè wá lórúkọ o ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ là wá lóye o. Yorùbá ọmọ Odùduwà kí ló ṣẹlẹ̀ torúkọ wá dìyàn wọn láwùsá o ló pè wá lórúkọ o ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ là wá lóye o. Bọ́mọdé ò bá tán yóò bá àrọ́bá o àrọ́bá o òun ni bàbá ìtàn gbogbo Yorùbá ẹ ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ là wá lóye o. Yorùbá ọmọ Odùduwà kí ló ṣẹlẹ̀ torúkọ wá dìyàn wọn láwùsá o ló fi wá lórúkọ o ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ là wá lóye o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọ̀sáré ń pápá yẹlẹ́nkú ó rìn láàlà ọ̀nà yẹlẹ́nkú òjò pọ̀ máa bèrò sórí fẹ́ńkúfe ọ̀rọ̀ bọ́lọ́gbọ́n ó dẹgbẹ́ òmùgọ̀ ọ̀rọ̀ tí ò tó kù ní bàgbá jẹ́ òǹkínkínní ní sọ akíndojo orúkọ Yorùbá ló fa àríyànjiyàn ìtumọ̀ Yorùbá gan ló fà béèrè ẹgbọ́ síran kàó gan ni ló fún àwọn baba ńlá baba wa lórúkọ Gàmbàrí ọmọ kàó gan ni fún baba ńlá baba tèmi lórúkọ ẹgbẹ́ gbọ́n ẹgbẹ́ oníyọ̀rọ̀ àrífín ilé tó ń tẹgbẹ́ àdàpọ̀ owó tó ń tìyà ìwọ̀sí ẹ̀gbìn ìdálẹ̀ mògóyán tá a lákàtà ń sanwó àwa Yorùbá tá a lá níran àwa tá a lá lédè tó rẹwà tá a ní àṣà tó wuyì tí ń wú gbogbo àgbáyé lórí àlórísun ìtàn ànítàn orísun a sì mọ ìtumọ̀ orúkọ wa a sì rò ó wípé àsìkò nìyí láti pariwo ara wa síta kàkà ká ṣe é nínú nìkan ní ẹyẹ gbé ká ṣe é nílé ẹni láti ìjèkúté onídodo a sì wá fẹ̀dí ara wa síta bí o ìtumọ̀ orúkọ wa sì kọ́ a sì tún mọ̀ wáká nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ nílẹ̀ fún wa tó yẹ fún wa láti ṣe àwọn ẹ̀yà tó kù ọmọ wa fi wá ṣẹ̀sín wọ́n mọ̀ ṣẹlẹ́yà wa bẹ́ẹ̀ sì rèé àwọn gan ọmọ bíi tí wọ́n gbé wá kárí ayé ni aṣọ oníṣúgà tẹ̀tẹ̀ òpópó oníyàn lọ́rùn oníkálukú abití ẹ lára ìgbà tẹ́yẹlé tí wọ́n bá fẹ̀sìn tiẹ̀ hápárá tán yóò máa wá fi adìẹ tí a ṣẹlẹ́yà lóde ṣẹjọ́ wọn wá ní àkùkọ wa ló fi ogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ àgbàlagbà tó sùn tó fagbádá jóná ó fún ọmọ òmùgọ̀ lọ́rọ̀ sọ ní orúkọ tá a ti ń jẹ́ more than 150 years táwa parúkọ dà ní tá a bá fẹ́ parúkọ dà sí kínni a ṣẹ̀ṣẹ̀ máa sọ fáwọn orílẹ̀-èdè àgbáyé àbí pé àjẹ́ Yorùbá mọ́ o ọmọlúàbí la fẹ́ máa jẹ́ o ọmọ Odùduwà la máa jẹ́ o a ṣẹ̀ṣẹ̀ máa rẹ́gísítà rẹ̀ àbí ìtàfi ṣẹ̀ṣẹ̀ máa pa á kọ́dà àṣekókó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ká dúró gẹ́gẹ́ bí Odùduwà nation Odùduwà kingdom bó sì jẹ́ Republic of Odùduwà bó tiẹ̀ jẹ́ pé Odùduwà gan fàríyànjiyàn láàrin wa a ní direct history nípa Odùduwà àwọn èèyàn kan lọ́rọ̀ wá látọ̀run ni àwọn èèyàn kan ní Mẹ́kà ló gbé wá àwọn kan lọ wá láti orílẹ̀-èdè Íjíbítì àwọn èèyàn kan lọ́kàn déédéé ṣẹ́yọ nílé Ifẹ̀ ni
kálukú sà ń sọ èyí tó bá wa lẹ́nu. bọ́tí èyí tó hàn tó sì dájú ni pé Odùduwà ni baba ńlá wa. bóyá ọ̀rọ̀ wá látòkè ní o àbọ̀ wá láti Mọ́kà àbọ̀kàndéédé sẹ́yọ ńlẹ̀ ìbáṣèlú àfẹ́ rí wá. Odùduwà ni baba ńlá wa. èmi ọkàn gbà wípé ẹnìkan rọ̀ wá látọ̀run ni. rọ́bìṣì pátápátá ni irú ìtàn yẹn because ó yẹ ká ti rí ẹlòmíì tí yóò rọ̀ wáyé àbí ṣé ìní ti tán lọ́rùn ni. ẹ̀yin jẹ́ kí wọ́n yé mú wa lọ́bọ. gbogbo ìṣẹ̀dá tó wálé ayé abẹ́ láti inú obìnrin ni. mo dáùtì oyún Màríà pé wọ́n bí Jésù pẹ̀lú oyún ẹ̀mí mímọ́ ni. má bù mí jẹ́ o inú rẹ ni orò jinlẹ̀ ìwádìí ìjìnlẹ̀ ni kó o ṣe. àbángẹ́lì tó fún Màríà lóyún ò sí láyé mọ́ láti 2019 years after the death of Christ. kò wá sí wúndíá mẹ́rin tó tún dá mẹ́ tó lè kí oyún sínúkùn láti gbà yí wá. Ọlọ́run ọ̀kan ṣoṣo ló dá gbogbo wa. òye la fi yàtọ̀ sí àwọn ẹranko tó kù. wọ́n sọ àbájáde ìwádìí ìjìnlẹ̀ tí mo ṣe nípa ènìyàn lọ́jọ́ iwájú. bọ́lọ̀ ń ọ̀bá tí ìsọpọ̀ yá nígbà tí mo bá ń ṣe àtúpalẹ̀ ìtàn Odùduwà àti tilẹ̀ Yorùbá lápapọ̀. n ò nílò ẹnìkankan láti wọ àlìjánà tàbí láti wọ ọ̀run rere. èyí tó dé mi àkàndá lójú ni pé mò ń sùn mò ń jí pẹ̀lú agbára Ọlọ́run ni. mò ń mí sínú mò ń mí sóde pẹ̀lú agbára Ọlọ́run ni. afẹ́fẹ́ ń fẹ́ ooru mú òjò ń rọ̀ òòrùn ràn ọyẹ́ mú ìjì ń jà ọmọ ń dénú aboyún ẹ̀jẹ̀ rìn nínú iṣan DNA wa ò sí papọ̀. ìyẹn ń fi títóbi agbára Ọlọ́run hàn mí. ìwàláyé Ọlọ́run ò yí padà. èyí tó sì tún dá mi lójú ni pé mo wáyé mo sì kúnjọ́ kan lẹ́yìn ikú kò sí nǹkan kan. òpin ayé tèmi ti dẹ́nu. wọ́n jẹrà ikán àti kòkòrò tí ń bẹ nínú ilẹ̀ wọ́n sì wá fi mí panu. my dear brothers and sisters, bá a ṣe bí Jésù tàbí ànábì Muhammad bẹ́ẹ̀ la bí Odùduwà tàbí Ọ̀rànmíyàn tàbí Ṣàngó àbúrò dàdá jù wọn. oníkálukú wọn ló special lákòókò wọn. oníkálukú wọn ló special lásìkò tiwọn. èèbó kan pọ́n tí wọ́n lé ní. wọ́n pọ́n lẹ́gbẹ̀rìn wọ́n pákéjì ẹ̀ fún wa. wọ́n kúkú mọ̀ wípé àgọ́ a kì í gbé tiwa lárugẹ. àwọn òpònú aláìmọ̀kan ní ń pé Ọlọ́run rán igba irúnmọlẹ̀ wáyé láti ìsálú ọ̀run. ọ̀nà wo ni wọ́n ń gbà dọ́run tójú sánmà tó wà lókè yé lọ. wọ́n ní Ògún mú agada lọ́wọ́ tí fi ń yẹ̀nà sójú ọ̀run dí gàgá ni. ṣé igbó ń bẹ lójú sánmà tí gbogbo wa ń wòye ni. and again Ògún èwo because Ògún ò pé méjì yàtọ̀ sí Ògún onírè. Ṣàngó ò pé méjì yàtọ̀ sí àbúrò dàdá jù wọn. agbára tí wọ́n ṣàmúlò rẹ̀ la fi sọ wọ́n dòrìṣà àkólẹ̀ bọ̀. Ògún kankan ò wá látọ̀run. Odùduwà ò sì tẹ̀wọ̀n rọ̀ wá látòkè. ìyá kan ló gbé e fún bàbá kan. ìdí tóun náà fi bímọ nù. Odùduwà ò sì wá láti Mẹ́kà torí kò sí àkọsílẹ̀ rẹ̀ níbẹ̀. àti pé èmi àtẹ̀yìn ọ̀dọ́ ará Mẹ́kà àsọ èdè tí wọ́n ń sọ. gbogbo ìtàn Saudi Arabia láti tú yẹ́bẹ́yẹ́bẹ́. ààrí traces Odùduwà kankan. àgbélẹ̀rọ ìtàn ni wọ́n ń rọ́ fún wa láti ìgbà yìí wá. ẹ mọ̀ bí Saudi Arabia ti jìnnà tó ni. láìsí bàálù láìsọ́kò ojú irin láìsọ́kò ojú omi wọ́n sì rìnrìn 90 days 90 ọjọ́. béèyàn rìnrìn 90 years kò lè rìn débi láti Saudi Arabia. bóò ni wọ́n ṣe kọjá òkun bóò ni wọ́n ṣe kọjá ọ̀sà. bí wọ́n bá ń pè wá lẹ́gọ̀ èyí jẹ́ awé fún wọn pé gbogbo wa kọ́ la gọ̀. níbo wá l'Odùduwà ti sẹ́yọ. yẹ lóru wa lójú tí ò sì yẹ nìkan. ọ̀pọ̀ ìtàn ló sì fìdí rẹ̀ múlẹ̀. ó báwọn èèyàn nílé Ifẹ̀ ní
ṣùgbọ́n kò sí àríyànjiyàn nípa Odùduwà, kò sí àríyànjiyàn pé Ilé Ifẹ̀ ní gbogbo ọmọ Yorùbá ti jáde. Ẹni ó bá nítàn míì tó takò yẹn ó nítàn ó mú jáde síta. bọ̀tì Ilé Ifẹ̀ kọ́ l'Amẹ́ríkà ti lọ o, kì í ṣe Ilé Ifẹ̀ ní United Kingdom ti kúrò. Saudi Arabia ò jáde nílé Ifẹ̀. Orílẹ̀-èdè Spain, Italy, Germany, Turkey, Belgium, Russia, China, Korea, France wọn ò jáde láti Ifẹ̀. So ó bẹ́tà ká parí ẹ̀ lẹ́ẹ̀kan pé Ilé Ifẹ̀ ní orírun àwa Yorùbá ní o, orírun ayé tiwa nìkan ní o, kì í ṣe orírun gbogbo àgbáyé o, kì í ṣe orírun Haúsá o, kì í ṣe orírun Amẹ́ríkà, kì í ṣe orírun Asia, Caribbean àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kíákíá ká sì tètè máa kó dànù sígbó. Ìtàn pé Odùduwà tẹ̀wọ̀n ẹ̀rọ ọwọ́ agbé igba erùpẹ̀ sí ọwọ́ kan pẹ̀lú adìẹ ẹlẹ́sẹ̀ márùn-ún láti ọ̀run. Odùduwà wá da erùpẹ̀ sórí omi. Adìẹ ẹlẹ́sẹ̀ márùn-ún ní wá ń tan yẹ̀pẹ̀ ọ̀hún ní wá bẹ̀rẹ̀ sí ní tàn sẹ́yìn. Ibi tó tan yẹ̀pẹ̀ dé nílé ọ̀hún fẹ̀ dé. Kí ló dé tí wọ́n fún wa léèrí jẹ tá a sì tún jẹ́ lájẹ tẹ́rùn ajẹ́ àtúnmọ̀mẹ́sẹ̀ níbo ló ti rí gbá lọ́rùn ta ní sin adìẹ ní sánmà adìẹ wá tan yẹ̀pẹ̀ sórí omi nílùú Ilé Ifẹ̀ ṣé Ilé Ifẹ̀ ní India ti lọ ní Israeli ńkọ́ kí ló dé tààrà àwọn ọmọ tí wọ́n bí pẹ̀lú oyún ẹ̀mí mímọ́ láti gbà yí wá àwọn èèbó fún alẹ́ rí jẹ àsìkò jẹ rush wọ́n fi ẹ̀sìn méjì dàbàrú ayé wa ká mọ̀ bá a nísinmi náà wọ́n fi ẹ̀sìn méjèèjì sọ wá dọmọ ìyá Haúsá tá a bá dórí ìtàn Yorùbá àátú orúkọ àtìtúmọ̀ Yorùbá là ń jẹ lọ́wọ́ ọ̀nkú Fẹ́mi Fani-Káyọ̀dé ló sì bẹ́ẹ̀ ó lóun kì í sọmọ Yorùbá ní gbogbo àgbáyé bá mọ̀ gbaná jẹun mọ̀sákò lórí WhatsApp mi ní ṣe mọ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní wọ́n mọ̀ ní Fẹ́mi Fani-Káyọ̀dé sọ báyìí ṣé lóòótọ́ ni sà kò jẹ́ bẹ́ẹ̀ o àbọ̀ báyìí jẹ́ bẹ́ẹ̀ bí wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ ni wọ́n ń sọ Ògúnlùtù bí wọ́n ti ń fọ̀n pàrí ìyá ni wọ́n fọ́n ti bàbá ẹ̀ àwọn èèyàn kan tiẹ̀ lọ́ máa lè ní mo lójúlówó ọmọ ọkọ ni mo bẹ́yìn lẹ yọ̀lẹ́ ó ti lé lọ́dún mẹ́jọ tí mo ti ń wá túmọ̀ Yorùbá ká ọ̀pọ̀ èèyàn ti ń béèrè lọ́wọ́ mi n ò rẹ́sì gidi kankan fún wọn ìtàn òsì àkọsílẹ̀ rẹ̀ abára wa pé wọ́n ń pè wá ní Yorùbá ni lóòótọ́ ni mo sì wí fún ìwọ olùgbọ́ mi pé bí ó ṣe wà títí ayé nìyí kò ṣeé yí padà bárakú laṣọ ewúrẹ́ ni bọ̀tì ṣé lóòótọ́ Haúsá ló fún ìran baba ńlá wa lórúkọ Fẹ́mi Fani-Káyọ̀dé ráìtì ní àbọ̀rọ̀ǹgì gbọ̀dá Fẹ́mi Fani-Káyọ̀dé ráìtì 100% Haúsá sì kọ́ ló fún ìran baba ńlá wa lórúkọ Dilemma mo pé náà ń jó lórí omi nù irú ẹ̀ ló yẹ kẹ́ béèrè lọ́wọ́ mi tàbálà fẹ́ yí orúkọ padà sí kíni ọmọlúàbí àbí dìgbà wo la fẹ́ promote ẹ̀ fún ECOWAS ní àbí fún United Nations European Union ní àbí fún America bẹ́ẹ̀ sì fẹ́ pera yín lọ́mọ Odùduwà sódùn létí ẹ̀jẹ̀ ayé tanra wa èwo làbọ̀rọ̀ wú láyà kápá gánmọ́ orúkọ tá a ti ń jẹ́ láti lè wá orúkọ tó ti mọ́ a lórí orúkọ tó ti mọ́ wa lára wọn á ní Yorùbá people ìran Yorùbá ni wọ́n ń pè wá ẹ̀yà kan pàtàkì tó tayọ nínú ìlú Ìfàsẹ́yìn tí wọ́n ń pè ní Nàìjíríà nínú ọgbọ́n àtayọ nínú ìmọ̀ ọ̀gá ni wá nínú ẹ̀kọ́ òfin ìlera òṣèlú ìdájọ́ iwájú ni Yorùbá wà ká ní àti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè fún ìgbà pípẹ́ ni
ilẹ̀ Yorùbá ìbá ti dàgbàsókè. ìran Yorùbá kankan wọn ò ní nílò láti máa sáròkè òkun. kí ni wọ́n fẹ́ wá lọ? gbogbo ọgbọ́n tí wọ́n fi ń gbé ìlú onílùú lárugẹ ilẹ̀ bàbá wa ni wọn ò bá fi mú ìdàgbàsókè bá. lórílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá lé ní 50 million. ilẹ̀ olómìnira Benin eyín Benin Republic alé ní 1.7 million. ní Ghana alé ní 480,000. Togo alé ní 300,000. ní Ivory Coast alé ní 120,000. Yorùbá wá pín sí ìsọ̀rí oríṣiríṣi. èwo nínú ẹ̀gàn lè fẹ́ yí padà? Yorùbá wà gẹ́gẹ́ bí èdè Yorùbá. Yorùbá wà gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá. Yorùbá wà gẹ́gẹ́ bí ẹ̀sìn Yorùbá tẹ̀ pákó ẹ̀dá sí ẹ̀sìn àbáláyé. Yorùbá wà gẹ́gẹ́ bí ìran Yorùbá. Yorùbá wà gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Yorùbá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. èwo nínú ẹ̀ lẹ fẹ́ yí padà? bó wá lórúkọ Yorùbá ṣe jẹyọ? gbogbo rìsáàsì mi pátá ìlú Ọ̀yọ́ náà ló forí sọ. Ọ̀yọ́ Empire gẹ́gẹ́ bí Clapperton àti Richard Londa ṣe àkọsílẹ̀ rẹ̀. inú èdè Haúsá ló ti jẹyọ. Yáràbá tàbí Yárábáwá ìyẹn dùn lẹ́nu wọn ju orúkọ tí wọ́n ń pè wá tẹ́lẹ̀ lọ. wọ́n á ní Aku people. Aku people ìyẹn lórúkọ tí wọ́n kọ́kọ́ fún wa. Aku jẹyọ nínú ìkíni wa. Aku ojúmọ́ o. Aku òwúrọ̀. Aku àìsàn o. ká tó padà yí sí ẹkú kó lè bá a dùn lẹ́nu. Aku ní ìkíni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹyọ nínú èdè wa kí Bishop Samuel Ajayi Crowther kó tó ṣẹ̀ṣẹ̀ tẹ Yorùbá mẹ́wàá lára. èyàn ò nígbà tó gbé dictionary Yorùbá jáde. bẹ́ẹ̀ ni wádìí Dr. Taiwo Anyabolu ò ṣe kó dànù. bẹ́ẹ̀ ni wádìí Dr. Taiwo Anyabolu ò ṣe kó dànù. ó fìdí tiẹ̀ náà múlẹ̀ pẹ́nu èdè Haúsá ni Yorùbá ti jẹyọ. ìyàtọ̀ kan wà nínú tiẹ̀ pẹ̀lú ti Clapperton àti Richard Londa. Yárìbá ló ń pe tiẹ̀ instead of Yáràbá tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀. Yárìbánsá ló ń pe àpètàn tiẹ̀ instead of Yárábáwá. Dr. Taiwo Anyabolu sì ní York Museum ló ti bá tòun pàdé lórílẹ̀‐èdè England. kí wá nìdí tí wọ́n fi ń pè wá lórúkọ yẹn? àbáwọn Haúsá lọ́kàn ṣàdédé fún wa lórúkọ pé Yorùbá lórúkọ yín o, Yorùbá lẹ́ẹ̀mọ jẹ́ o. ṣé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú? ẹkún ní bákan wá okùn ò ní gògùn kọ́ mọ̀ níbi tó ti fà wá. àwọn Haúsá ò déédéé fún wa lórúkọ. àwọn tí ń tajà tí sì ń rajà lọ́wọ́ Yorùbá ni. ìsọwọ́nájà wa ló sì bí orúkọ. ẹ jẹ́ ká mú ẹrú gẹ́gẹ́ bí àpẹẹrẹ. ká ní ọ̀kẹ́ mẹ́fà ni Haúsá ta ọkùnrin ẹrú tó sangun dáadáa lọ́sẹ̀ tó lọ. Yorùbá lè ná sí ọ̀kẹ́ méjì lọ́sẹ̀ tí ń bọ̀. àwọn ò sì ní lè kó ẹrú padà bí ò tiẹ̀ pé wọ́n tà bẹ́ẹ̀ náà ni. ìlólólómi tà tó sọ́ọ̀tì bí wọ́n bá wá délé tí wọ́n ń ṣàlàyé ọjà fáwọn èèyàn wọn tí wọ́n fi sọ wípé ọjà ló fọ́ o tàbí pé ọjà ní ọ̀yá o. wọ́n á ní àwọn Yárìbánsá wọ́n mọ̀ ti bà ọjà jẹ́ fáwọn. ìtumọ̀ èyí ò ní wípé àwọn alágàbàgebè, àwọn tí ọ̀rọ̀ tí wọn kì í dúró sójú kan, tó jẹ́ pé ọ̀tọ̀ níye tí wọ́n rà kọjá wọ́n sì mọ̀ wípé iye tó yẹ kọjá nìyẹn o, ṣùgbọ́n wọ́n tún wá dín sẹ́yìn. Yárìbánsá ni wọ́n torí pé ọ̀rọ̀ wọn kì í dúró sójú kan, ó wà ségesège kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. wọn ò pè wá ní akúmọ́, ó ti di Yárìbá tàbí Yárìbánsá. Ọ̀yọ́ nìkan ló sì gborúkọ
Ìjẹ̀ṣà làwọn ọ̀fẹ́. Ìjẹ̀bú làwọn ọ̀fẹ́. Èkìtì, Ìgbómìnà, Ẹ̀gbá, Ẹ̀gbádò wọ́n làwọn ọ̀fẹ́ orúkọ. bọ̀tì wọ́n ní kíní ẹni wọ́n ní ẹ̀wù mọ̀ ń bọ̀ nájàre bó oroko tó orodo ọ padà bá nǹkan rẹ̀ lásìkò ogun Kérèjélẹ̀ tó padà bí Ọ̀yọ́ empire lulẹ̀ ìbẹ̀rẹ̀ àkóso àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n ń fẹ́ orúkọ kan ṣoṣo tó lè so gbogbo wa papọ̀ nísàlẹ̀ báyìí ni wọ́n so Ọ̀yọ́ àti Ìbàdàn nìkan papọ̀ pẹ̀lú orúkọ Yorùbá ló bá bẹ̀rẹ̀ sí ní yíwọnú èdè wa o ló bá bẹ̀rẹ̀ sí ní yíwọnú àṣà wa o àwọn ìlú tó kù bá bẹ̀rẹ̀ sí ní fi kún orúkọ wọn àyàfi Ẹ̀gbá nìkan ló gba Yorùbá kàn ìdí ni pé lọ́dún 1859 tí ìwé ìròyìn àkọ́kọ́ jáde nílẹ̀ Yorùbá ìwé ìròyìn fún àwa Ẹ̀gbá àti Yorùbá lẹ́yìn ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Yorùbá gẹ́gẹ́ bí àrò orúkọ wọn lọ́dún tí mo ṣalábàápàdé orúkọ yẹn gbogbo ìwé ìtàn Yorùbá tí mo ní ni mo kó sí ẹ̀gbẹ́ ara wọn kò tẹ́ mi lọ́rùn mo bá tún gba bẹ̀rẹ̀ lọ ẹ bá ń wá ìwé tó jẹ mọ́ ìtàn Yorùbá jáde kò sí èyí tó ṣàlàyé orúkọ wa nínú wọn Yorùbá náà ni gbogbo wọn rán mọ́nu ó dùn mí ó ká mi lára púpọ̀ kò sójú lówó ọmọ Yorùbá tí ò ní dùn mọ̀rọ̀ apàwé mi dé jẹ́ òkú Fẹ́mi Fani-Káyọ̀dé ó wá lòun ò ní jẹ́ Yorùbá mọ́ mi náà ti mọ ìtumọ̀ orúkọ yẹn lọ́jọ́ pípẹ́ o mò ń dúró dàsìkò tí wọ́n sọ nípa ìtàn Yorùbá tí wọ́n láǹfààní láti sísọ lójú eégún ni bọ̀dá Fẹ́mi Fani-Káyọ̀dé lọ́wọ́ ajé ọya gbogbo wa ọlọ́mọlúàbí lòun àbọ̀mọ Odùduwà àbọ̀mọ káàárọ̀ òjíire bí Yorùbá ni gbogbo wa aṣọ ọ̀bọ̀mọyẹmọ́ ọmọyẹ ti rìn òwò wọ́jà ọ̀rọ̀ ti dàtẹ̀ ìkọ́gbọ́n agétí ajá tá a gé létí tán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ ìwòyí làárọ̀ wa tarúgbó wa ń sunkún eyín ntọ́ yẹ kó ní bọ́tọ̀ wa ó fi síwájú ló fi kàn yín òkété gbàgbé ìbòsí ó dé gba láti ọkà wọlé rí yanya Àbújá ò sí lọ́rùn ọ̀pẹ kò sí àtúnṣe kò sí ọ̀nà àbáyọ ọkàn sánmọ̀lá wàyé kọsọ́nà ẹ̀bùrò orúkọ tí gbogbo àgbáyé mọ̀ wá sí ni ó ti rìn jìnnà ju ń tá a lè yí padà lọ ohun tó kù wá kù ni pé ká gbé kú ò nínú ìlú ìfàsẹ́yìn tí ń jẹ́ Nàìjíríà ẹ rí i pé Yorùbá ọ̀ràn bí òrùn ni Dubai yájú ni orílẹ̀-èdè wọ́n dàbí Dubai ìran aládé ni wá a gbọ́dọ̀ kú ò nípò ẹrú tá a wà àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ ó ní ìròyìn ayọ̀ fún gbogbo ìran Yorùbá tí ń gbọ́ mi bẹ́ẹ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ pé ṣe bí mo ní Haúsá ti ẹ̀kọ́ ló fún wa lórúkọ yes òótọ́ ni Haúsá kankan ò fún wa lórúkọ ìdí ni pé Yorùbá ò sí nínú èdè Haúsá Yáríbá ló wà níbẹ̀ tàbí Yáríbá ń sá Yárabá ló wà níbẹ̀ tàbí Yárabá wá Yorùbá sì lórúkọ tiwa wa kì í ṣe Yárabá tàbí Yáríbá ìran tiwa kì í ṣe Yárabá tàbí Yáríbá ń sá àbí Yáríbá ń sá lẹ́yìn sá mo ní ṣe Yárabá wá lẹ́yìn mọ́ a jẹ́ pé Yorùbá lèmi Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọ̀bá sá látìlẹ́yìn fún etí ní sonígbọ̀wọ́ orí àtàǹpàkò ní sonígbọ̀wọ́ ẹsẹ̀ a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn gidi ẹ̀yin ẹlẹ́yin jú àánú ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ pé mo ní tí mo lè fi kúnlẹ̀ Yorùbá lọ́wọ́ n ò láǹfààní àti ṣe many things bẹ́ẹ̀ lọ́pọ̀ yanu sílẹ̀ tí wọ́n ń wá mi èmi ọmọ bóyá wọn ó sún mi jẹ bí wọ́n bá rí mi ní o kò sí iye tó kéré jù ká fi tọrọ mọ́ kọ́bọ̀ lówó fi dòdìndì ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ láti ṣèrànlọ́wọ́ tó wò yín kẹ́ ẹ ran mínísírì mi lọ́wọ́ fún
fún ọjọ́ ọ̀la gbogbo Yorùbá lápapọ̀. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 +1 937 969 0257. Ẹ like page mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Ẹwà èdè Yorùbá TV, akọ́mọlédè Yorùbá TV. Ìkórìtà kò yé mi. Ẹ jẹ́ àpàdé lórí Twitter @Àwíkóńkó @Àwíkóńkó. Tó bá sì jẹ́ lórí wẹ́bsáìtì mi www.akandaawíkóńkó.com. My dear brothers and sisters, ẹ̀yin daddies, ẹ̀yin mummies, báwo lẹ ṣe ń gbádùn next level? Àǹfààní kí ló wà nínú bọ́dà Nàìjíríà tí wọ́n ti pa? Ìyá ló ń jẹ nínú ilé tó le tó wá jẹ. Kí lè róńgbà àwọn èèyàn tó ti bọ́dà? Fáǹfààní tiwa ni àbí tiwọn? Àbí wọ́n kàn fẹ́ pọ́n wa lójú? Àbí kí ìpọ́njú wa ó lè bá a pọ̀ sí i? Kí wá lọ́nà àbáyọ? Sáìríṣẹ́ ṣe tó gbòde kan. Ibi àtìyàn tí ń bẹ nílẹ̀ yìí. Kí ni solution? Unitary system of government yìí sọ pé wá bí? Kí ni dé? Táwùsá àti Fúlàní ò fi fẹ́ fààyè gba regional government. Kí ni dé? Káwọn olóṣèlú tiwa gan ò fi bẹ̀rẹ̀ fún regional government. Ó ṣokùnfà ogun abẹ́lé 1967 gan. Kí ni kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nípa ogun abẹ́lé? Ṣé lóòótọ́ lọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dalẹ̀ àwọn Yíbò? Àbáwọn Yíbò lọ dalẹ̀ wa? Ìjà àwọn bàbá wa mọ̀ nípa amalgamation tó ṣẹlẹ̀ ìyẹn lọ́dún 1914. Tani àti tani ló buwọ́lùwé? Ǹjọ́ sì nígbàgbọ́ nínú one nation? Àwọn ẹ̀yà tí ń pariwo we are born to rule wọ̀nyí ń kọ́. Báwo nílẹ̀ Yorùbá ò bá ṣe rí? Ká ní Nàìjíríà lè padà sí regional government. Báwo lórílẹ̀‐èdè Yorùbá ìbá ṣe rí gan-an? Tá a bá dá dúró gẹ́gẹ́ bí Odùduwà nation. Ọjọ́ wo, oṣù wo, ọdún wo lè fẹ́ ṣerú Fúlàní dà gan-an? Ṣé ká lajú lẹ̀ kí wọ́n jayé ìrandíran wa máyé? Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsan wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin
tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwem. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n, ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwem Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide, á wá máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwem, it can never be like Godwem. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Àkàndá, èmi kọ́ ni wọ́n sọ ìgbésẹ̀ tó yẹ kó o gbé o. Tèmi ni láti ṣàlàyé kí n sì tú àwọn àṣírí kan fún ọ. Tiẹ̀ ni láti ṣe ìpinnu kó o sì gbé ìgbésẹ̀ tó yẹ kó o gbé. Ìtúpalẹ̀ ọ̀rọ̀ mi ò wá gba ẹ̀kan lọ́sẹ̀ méjì. Ìlàrí ni ó mọ̀ wá. O lè jẹ́ ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan. O lè jẹ́ ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan. Ó sì lè jù bẹ́ẹ̀ lọ. Tó bá pọ̀ jù ọ́ lọ, mọ̀ dánlóòdù ẹ̀. Tó bá ju agbára rẹ lọ sẹ́, má wulẹ̀ bá mi share rẹ̀. Ṣùgbọ́n lóòótọ́ ni mo wí fún ọ. Yóò dàbí eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ lórí amóhùnmáwòrán ni. If you miss one, you miss all. Ọmọ pé téèyàn bá miss iṣẹ́ nìkan, ó lè miss the whole story. Ọjọ́ iwájú àwọn ọmọ wa jẹ́ dandan púpọ̀. Ìdí nìyí tá a fi nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn gidi. Ẹ sọ̀pọ́ọ̀tì wa ká lè bá àjọgbélẹ̀ Yorùbá lárugẹ. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp lẹ́ẹ̀kan sí i.